wà nínú ọ̀rọ̀ tí àwọn àfáà yẹn sọ pé ṣe ní kọ́tàlé kan kówó fún. Sọ̀rọ̀ àfáà ẹ̀yẹn fọ̀rọ̀ àfáà sílẹ̀ mà ẹ fọ̀rọ̀ àfáà sílẹ̀ ṣe bọ́rọ̀ ilé ṣáṣì wà lọ́wọ́ láàrin Muyideen àti pásítọ̀ ṣé wọ́n ní yanjú ẹ̀ mọ́ ni. ilé yọ̀ǹda wélé fún bó bá ṣe wò ló lè ṣẹlẹ̀ èyí tí Àgbàlá Gabriel. sẹ́yìn àtẹ̀yàn bá wá níjà sẹ́yìn náà lè lọ rú bẹ́ẹ̀ bí ṣé Muyideen lè lọ bẹ̀rẹ̀ kọ́ má lẹ̀ lóko àbí kọ́ má lọ àtáàkì èyí lè sọ̀rọ̀ bí eléyìí. ẹ máa gbọ́ kò lè lọ síbẹ̀ ẹ máa gbọ́ ṣèbọn náà àfáà tí wọ́n jọ ń ṣe pé. so àwọn àfáà máa tẹ̀lé lọ bẹ̀ yẹn. ẹ jẹ́ ká wà very very careful nínú ìrìn àjò wa ẹ má jẹ́ ká dá sọ̀rọ̀ lọ́rọ̀ kí kọ́lọ́n fi gbígbá alábẹ́ kọ́lọ́n wá ṣèdájọ́ kó wá wò pé ṣé wọ́n rò pé ó gbọ́n ni gbogbo wa ò gbọ́n o. Akin kábọ̀ padà sí orí channel wa Bello Space TV níbi tá a ti mú gist wá fún yín ní ọlọ́kan ọjọ́ kan. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin subscribers wa ẹ ṣeun a dúpẹ́ akínyín fún àwa tí ẹ ò tí subscribe ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ bá wa subscribe kẹ́ bá wa like kẹ́ bá wa comment ká lè máa rí àwọn update wa ní ọ̀kan ọjọ́ kan ẹ ṣeun. A bí ẹ pé ṣé ẹni tó ń gbé ṣépè yẹn owó lè má mọ̀ ẹlẹ́dàá ẹ̀ máa bẹ́ ẹ wíjọ́ pípẹ́ ẹni tó gbé ṣépè yẹn ẹni tó ń pè lórí burúkú yẹn ṣó ṣẹ̀ ẹ́ ni kàn sọ ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ ẹ́. bẹ́ẹ̀ ká wo Muyideen nìyẹn bí ẹni pé ẹ̀yin ò ṣẹ́rẹ́ mi èmi máa Ọlọ́run máa fún wa lẹ́bùn jura wa lọ ọ̀bọ̀n yẹn tẹ́ bá wò dáadáa kò ń ṣe èèyàn kan lásán gan ẹ má jẹ́ kí n tàn yín bẹ́ẹ̀ ẹ rí i pé ibi tó bá wà ibi tí Muyideen bá wà ẹ rí i pé àwọn èèyàn máa ń fi attention máa ń wà bẹ́ẹ̀ tọ́lọ́run bá fún yín lẹ́bùn tẹ́ bá ní ẹ̀mí dáadáa tẹ́ ní ìmísí Ọlọ́run ibi tí bọ̀bọ̀ yẹn bá wà attention máa ń wà bẹ́ẹ̀ attention máa ń wà bẹ́ẹ̀ ojú tèmi fìbò yẹ kí ìránṣẹ́ Ọlọ́run yẹn kó fi wò nìyẹn ṣòye wà tó bá wá rí bẹ́ẹ̀ tó bá yẹ pé èèyàn lọ́lọ́run fún nírú ọmọ bẹ́ẹ̀ ṣàmápá ni tó bá yẹ pé irú ọmọ bẹ́ẹ̀ lọ́lọ́run fún yàn nǹkan àìmọye tó bímọ tó yẹ pé ọmọ yẹn problem ni all the time wọn ṣáà ní rọpa wọn dẹ̀ ní fọ́ wọn ní lọ wọn ṣáà ní ṣúùtì ẹ̀ pa wọn dẹ̀ ní pa ìyá máa bẹ lọ́run fún irú ọmọ bẹ́ẹ̀ náà ni. mo ẹnìkan mo lọ́rẹ̀ kan gbà kan tó lọ adopt ọmọ èmi ò rírú ọmọ yìí rí a máa fòrò woman yìí lá máa dààmú ẹ̀ ó lè túṣọ nídìí ẹ̀ ó lè túṣọ nídìí ẹ̀ ó lè máa tó bá bínú ó lè máa jọra ẹ̀ mọ́lẹ̀ báyìí ẹ̀jọ̀ ṣán máa pa ọmọ yẹn ni ọmọ yẹn máa ní ṣé kò tí wàá sún gbèsè ayé kí ló ń wá débi kíní náà ó má jẹ́ kí n tàn yín kí ló fẹ́ ṣe kò sí nǹkan tó yẹn fẹ́ ṣe ó lè jẹ́ bẹ́ẹ̀ mi ò sọ pé kò rí bẹ́ẹ̀ my sister ẹ má jẹ́ ká ṣe dájọ́ oníkà ó Muyideen lè jẹ́ troublesome ó lè jó ní wàhálà ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká máa pray fún tá a bá lè pray fún má jẹ́ ká tún ba títí ẹ jẹ́ má jẹ́ ká gbé ṣépè mọ́ if you cannot pray for him leave him alone ẹ má dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ ẹ fi sílẹ̀ tó bá yá tó bá wọ Ọlọ́run ló ní àti Muyideen tó dáa àti Muyideen tí ò dáa àti Àgbàlá Gabriel Ọlọ́run ló láwọn méjèèjì Ọlọ́run ló ṣèdá àwọn méjèèjì ṣáma iṣẹ́ Ọlọ́run là ń bàjẹ́ náà iṣẹ́ Ọlọ́run là ń bàjẹ́ ẹ jẹ́ kí iye wa máa ṣe ta bá ń ṣe àwọn nǹkan kan ẹ má condemn anybody ẹ má condemn mi àwa náà ti àwọn kan ti condemn wa ń gbà kan Ọlọ́run dẹ̀ condemn mi àti yín wọ́n ti máa condemn bọ̀bọ̀ yìí ẹ fi sílẹ̀ tá a bá lè help ẹ jẹ́ ká fi sílẹ̀ ìgbé abáfẹ́ yíyàn padà bẹ́ẹ̀ yẹn kan náà ṣe máa yíyàn padà you show somebody's love to láti rebrand ẹni yẹn ni náà ilé ayé ju gbogbo bẹ́ẹ̀ ṣe mú yín lọ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ilé ayé ju bẹ́ẹ̀ ṣe mú lọ wọ́n dẹ̀ ní àpadà sí tálíkà ó dáa tó lówó ni kó rọra ṣe if you are on top tó bá ti wà lókè má rẹ ẹni tó wà ńlẹ̀lẹ̀ bí ẹni tí ò ní jẹ́yàn bẹ́ẹ̀ ni àwọn kan ti wọ ọ bí ẹni pàwọ̀ ò ní jẹ́yàn lọ́jọ́ sí àwọn kan ti wọ ọ bí ẹni pàwọ̀ à lè ṣoríire torí pé wọ́n ti wo background wa wọ́n wo bàbá tó bí wa wọ́n kó bàbá mi taxi driver ní ìtẹ̀ ní bàbá ìyá mi ògì ló ń tà ta ni ṣùgbọ́n Ọlọ́run sọ pé òun jù wọ́n lọ wípé ó máa tó máa jẹ́yàn ní pé ẹni tí ó máa ra lẹ̀ fún yàn á máa fún yàn lẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ṣe bọ́lọ́run ni tọ́lọ́run bá lè change story àwa tá lọ́lọ́run ò lè change story ẹ̀ never look down on anybody. nígbà táwa lọ primary school mo máa rin ṣe bíi máìlì 3 mi ò ní bàtà lẹ́sẹ̀ náà ẹjọ́ wọ́n máa fẹ́ ta bàtà lẹ́nu bàtà ní mò ń tà yẹn aṣọ ni mò ń tà yẹn ẹjọ́ ṣówó ni mi ò rí fi rà àbí kí n rà á bùyàn ẹ má ever máa ní lọ́kàn pé Ọlọ́run gbàgbé ẹnì kankan ibi tá a ti ń bọ̀ làmọ́ ẹnìkan kò mọ̀ọ́lá tọ́lọ́run fi jù wá lọ nobody knows tomorrow ó mọ̀ọ́lá ẹ jọ̀ọ́ tabarẹ́yàn méjì tó bá ń jà
bóyá ọ̀rẹ́ àtọ̀rẹ́ ẹ̀gbọ́n àtàbúrò try to make peace among them. Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká make peace ni, ẹ jẹ́ ká pàrọwà àlàáfíà. Tẹ́ bá ti ẹ̀ mọ̀ pé lágbájá ẹni ibi ni ẹ filẹ̀ kọ́ lọ́n ṣèdájọ́ ẹ̀, èmi àti yóò ní ìdájọ́ kankan lọ́wọ́ tá a lè ṣe. Àní tọ́lọ́n fi jù wá lọ nìyẹn, o ò lè pààyàn pé lágbájá ṣe ní tí ò dá kó dẹ̀ mú bọ̀ kó dẹ̀ pa, àfi tẹ́nìyàn kò bá rí ẹ̀ ńgbà tó pa nìkan lóko. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ó lè jábùrú, ó lè jọ́rẹ̀ẹ́, ó lè jẹ́ anybody ló lè ṣe nǹkan bẹ́ẹ̀. Ẹ believe pé ibi tó pọ̀lú ẹni yẹn mọ̀ ló ṣe yẹn. Tẹ́nìyàn bá ti gbébọn tí ò gbébọn tì yín lọ́rùn tó ẹ pa gbọ́ yín mà. àgbọ̀yìn mà. Ẹ kú ètò olórúkọ Jésù ọlọ́ba gbogbo wa ṣe ọlọ́run máa fún yín ṣe. Àmín Ọlọ́run mà. Ẹ ní ṣiṣẹ́ o, ẹ ní sọ̀rọ̀ sọ lágbára Ọlọ́run. Àmín ẹ ṣé gan ni mà. Ṣé rí ẹ̀kọ́ tẹ̀gbọ́n kàn fẹ́ sọ lórí ọ̀rọ̀ tí Muyideen ní wípé ṣé àwọn tó ń interview ẹ̀ gangan lórí àpáwọn ṣé àwọn ará social media gangan àwọn gan. Àwọn ló ń dá wàhálà lẹ̀. Bẹ́ẹ̀ni. Àwọn gangan ní dàrúdàpọ̀, àwọn gan ni wọ́n ń dá wàhálà lẹ̀. Ṣé rí the moment tí wọ́n ń gbé bọ̀bọ̀ yẹn wá sí orí online àwọn question kan wà tó yẹ kó tí ò yẹ kí wọ́n máa bí léèrè tí wọ́n ń bí because àwọn kan wà tó yẹ kó fẹ́ gbé Àgbàlá Gabriel ṣubú. Àwọn kan wà tó yẹ pé even though gan ìṣùgbọ́n fẹ́ ẹ̀bù Muyideen Muyideen kan fẹ́ ẹ̀bù wọ́n tó fẹ́ dákó sọ̀rọ̀ Muyideen ṣé nǹkan tí mò ń sọ yé yín ṣùgbọ́n nítorí pé wọ́n rí pé Muyideen náà kò lọ́pọlọ tó sorry to say that ọlọ́mọ kọ ìdí àmọ́ṣiṣẹ́ ní kọ̀ọ̀kan wa because àwọn èèyàn kàn fẹ́ fi ọ̀rọ̀ ẹnu ẹ̀ láti máa tako nǹkan tí ò yẹ kí wọ́n tako ni. So tó wí pé bá lè gẹ́gẹ́ bí mo tọ́ máa fà kan ó ní gbogbo èyí tẹ́ẹ̀lì dáṣọ fún mi. Ẹ jẹ́ power tap, ẹ jẹ́ ká power tap ẹ jọ̀ọ́. Tó tó fẹ́ bọ́ táwọn ẹ̀ ni. Ẹ jẹ́ ká tẹ lọ́fà ńlá ìkàwá tó wà Facebook. Ọ̀sán tó sọ pé Àgbàlá Gabriel ṣe ṣé ń gbọ́ mi. Mo ń gbọ́ yín mà. Yẹ kí Àgbàlá Gabriel ṣe kò sẹ́ni kankan tó support pé nǹkan tó ṣe right. Ṣé nǹkan tó nítorí pé mistake tó ṣe ni pé ó ṣe é nù. Ìyẹn tiẹ̀ ti kọjá. Nínú kò jẹ́ ọmọ téèyàn bí nínú gan. Ìyẹn tiẹ̀ ti kọjá. Ọmọ téèyàn bí nínú gan ìgbọ́dọ̀ fún ní àpọ̀lé sí. Ká tó wá sọ wípé ẹni tó jù yàn lọ. So àdáyésẹ́kọ̀ mistake tí Àgbàlá Gabriel ṣe ni pé wọ́n ní téèyàn bá fúnyàn ní téèyàn bá fúnyàn ló jà bí nǹkan téèyàn ju owó ẹ̀ lẹ́kọ̀ọ́ mọ̀ tó bá kó bó ti ṣe oore yẹn fún tán kò jẹ́ kó já wípé ó jẹ́ kó wà nínú church ẹ̀ tó ṣe tó kàn ṣe neutral tó dẹ̀ jẹ́ kó lọ kó tó kó ṣe ọkọ̀ jèrè ọkàn ẹ̀ fún Ọlọ́run. God bless you ma. So a lot of lesson náà ní Àgbàlá Gabriel náà máa kọ́ lára ilé nígbà mú kan màmá ẹ sábọ̀dù sàn kankan ó ní wà Àgbàlá Gabriel ó ní àwọn àmọye tó wà nínú church yẹn tí ò ní ìkankan ó ní wà pé ọmọ kọ́lé tó yẹ kókó kọ́lé ojúlé bíi mẹ́wàá kankan ọmọ fún yàrá kọ̀ọ̀kan ó ní which is true. Bó ṣe mọ̀ ẹni tó kàn mọ́ níbi kan tó lọ kọ́ débà yẹn fún even though àwọn èèyàn máa engineer even tí mí ìjọba tẹ̀ fẹ́ ṣìwà wù àwọn tí àwọn èèyàn wọ́n á jẹ́ kó ṣìwà wù tí ọ̀gá tí mò ń sọ yé yín kọ́nà bá lọ́jọ́ òní kọ́ bá da àárẹ̀ àwọn àtolóore wa rú. Àwọn tàbí àgógógógógó àwọn ni wọ́n da kó sí ọ̀rọ̀ yìí ò jẹ́ kó tán. So ìmọ̀ràn ti tèmi ní pé tó bá jẹ́ pé Muyideen àti màmẹ́ tí wọ́n bá lè táwọn ìbá pè wọ́n tí wọ́n bá kàn lè kwa ẹ̀ for a while kí gbogbo ẹ̀ fi settle down. Ẹ̀rọ ẹni sìn Àgbàlá Gabriel ni wọ́n ti ń sọ tó kò dá wọn lóhùn bó tiẹ̀ jẹ́ ipò máa ní nǹkan tó wà nínú tiẹ̀ náà tí ò fi sọ̀rọ̀. Ẹ ló mà Àgbàlá Gabriel ò sọ̀rọ̀ mà àwọn tó ń ṣe show f'Àgbàlá Gabriel tí yóò ránṣẹ́ yẹn ni mò ń sọ o. Báwọn tó ń ṣe show lójoojúmọ́ ni lórí ọ̀rọ̀ yẹn àwọn ni mò ń sọ. Tó bóyá Amẹ́ríkà ló ti ṣẹlẹ̀ bóyá náà ní Canada. Ó ṣe. Ó ní wípé òun lọ sí Nàìjíríà ọ̀sẹ̀ tó wà òun níbi ilé tó kọ̀ yẹn. Ẹ̀jẹ̀ ṣe make sense. Àgbàlá Gabriel ló fi ṣáná. God bless you ma. God bless you ma. Àgbàlá Gabriel wà ó kálukú wọ́n kàn sọ nǹkan tó kálukú rí ni. Ẹ wo the other guy náà there's boy kan ní Nàìjíríà tó náà ṣe bí tó láti bí gay tó láti bí Muyideen tó náà láti bí Muyideen tó nípa ṣe é rí orí mi pé òun lè ta yìí kí ní kẹ̀kẹ́. Ẹjọ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀. Àwọn ni wọ́n takò sí ọ̀rọ̀ yẹn àwọn ni wọ́n
sọ̀rọ̀ ṣé ẹni tí ọba dẹ̀ wà very careful lórí social media gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti sọ nítorí ó yẹ kéèyàn ò gbà ọgbọ́n ní kéèyàn gbé egun lọ́rọ̀ ọmọ ti dá sí inú ayé èèyàn social media ẹ jẹ́ bọ́ wá very careful tó bá pọ̀ gbogbo tó lọ lórí social media ló fẹ́ dá sí ọlọ́mọdé kí ní tí òun kò lè forí gbé kọ́mọdé kó sínú ayé ọmọ ẹ̀. So gẹ́gẹ́ bí nǹkan tẹ́ ẹ sọ we have to be very very careful láti dá sí ọ̀rọ̀ bí mo ṣe máa rò mo ṣe máa kó lórí social media mi ò comment because ó lè jẹ́ tí ọba ti jẹ́ pé báyà pé nǹkan tó wà so important àbí o mi ò dẹ̀ ní comment abusing word. Yes. Because ọ̀rọ̀ tí wọ́n bá sọ jáde tó bá gbé jáde yẹn làwọn èèyàn máa bẹ́ẹ̀ gbé káàkiri. Bẹ́ẹ̀ ni o. Àgẹ́gẹ́ bí a ti sọ kálukú wa ló ní ìpìlẹ̀ tá a ti jáde. Bí a ti ń bọ̀ náà. Kò sí ẹnikẹ́ni láyè tí ò lè sọ pé ojú òun jáde níbì kan. Ojú òun ò rí nǹkan rí. Ẹni tó lówó lánàá kọ́ jáde lẹ́nìí. Ṣèbí náà yín sọ ọkọ tẹ́yìn tójú sí ti rí kọjá yẹn kò sí ẹnìkankan tó mọ̀ la. Bẹ́ẹ̀ni. Àwọn olú ọmọ lẹ́nìí wọn mọ̀ pé àwọn ọ̀dẹ́dẹ̀bí táwọn dé dúró. God bless you ma. Pasuma lẹ́nìí kò mọ̀ pé ọ̀dẹ́dẹ̀bí tó dé dúró. Bẹ́ẹ̀ni. And Portable ibi tó wà lẹ́nìí ṣé wọ́n mọ̀ pé wọ́n tiẹ̀ lè wà ń bẹ̀. Ọmọ tí wọ́n ti já sí òwò nípò lè rí ibi tó wà nìyẹn so kò sẹ́nì kankan tó ní àròpin lórí ẹ̀dá láyé yìí. Tí tó bá pẹ́ yẹn bá ní àǹfààní láti interview Muyideen ọ̀ bóyá fa relative ẹ̀ ṣá. Táwọn èèyàn bá gbọ́ ó bẹ́tà kó quiet kó má grant any interview pẹ̀lú anybody. So that is my opinion. Ẹ ṣe gan léèyàn máa ń gbọ́lẹ̀ gbogbo ẹni tọ́lọ́run bá fi sí lọ́kàn láti ẹ tún fi ìpẹ́ sílẹ̀ help Muyideen ẹ jẹ́ ká help ẹ jẹ́ ká ṣe tiwa fọ́lọ́run tí tọ́lọ́run ò lè ṣe. Then tẹ́ bá lè bá mi get màmá Muyideen ẹ jọ̀ọ́ mo fi àsìkò yìí mo fọ́lọ́run bá bẹ̀ wá tẹ́ bá lè bá get màmá Muyideen àbí Muyideen a ṣe lè get number tó lè mi ò ní number I will have called him. Ẹ bá fẹ́ gẹ̀ẹ́tì nǹkan kan Muyideen gangan ni kẹ́ ẹ gẹ̀ẹ́tì. Òun náà là ń tà yìí gbogbo èèyàn ṣáà ti ń gbọ́ wa báyìí ẹ jọ̀ọ́ ẹ jọ̀ọ́ bá mi kọ́ọ̀tì ṣó ẹ bá mi kọ́ọ̀tì ṣó yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká power tap ẹ jẹ́ ká power tap ẹ jọ̀ọ́ ẹ bá mi kọ́ọ̀tì ṣó yìí ẹ jọ̀ọ́ a fẹ́ kó kan Muyideen lára life ẹ ṣì wà important sáwọn kan torí mo láwọn fans mi kan wà tán tí rán mi sí láti bí a ti máa tó gẹ̀ẹ́sẹ̀ kẹta èmi ò dẹ̀ mọ bí tí mo fẹ́ bá fowó sí ẹ jọ̀ọ́ mo tún wá ń fi àkókò yìí náà bẹ àwa tá a bá tún fi pé a sì ní feelings fún tá a fi pé a sì lè jẹ́ kí ìjẹ́ yẹn kó tó ṣe pàtàkì sí wa torí pé a lè sọ ìgbésí ayé ẹ̀ lọ́la gbogbo ẹni tọ́lọ́run bá lò òun náà ní gbàgbé bẹ́ẹ̀ ni ṣé tó ṣe wà yẹn ọlọ́run sì lè fọwọ́ tọ́ ọkàn ẹ̀ ọlọ́run sì lè yí padà ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run mo fọlọ́run bá bẹ̀ wá ní tẹ́ bá lè bá wa gẹ́ẹ̀tì Muyideen ìjọba afẹ́kọ̀rọ̀ tó ń lọ yìí kó tiẹ̀ stop gbogbo kóbókóbó yìí kó tiẹ̀ stop dẹ́n gbogbo ẹ̀yin tẹ́ mú Muyideen sọ́dọ̀ ẹ̀yin àfáà yẹn àtẹ̀yin tẹ́ pé nítorí kẹ́ ẹ lè jẹ kẹ́ ẹ lè mu lẹ mú Muyideen sọ́dọ̀ tẹ́ pẹ́yìn lẹ ń tọ́ ìpẹ̀lọpọlọ ẹ wúrọ̀ lásán tó lè sọ̀rọ̀ wọn ná mímíkì òun ó tún ní ẹ̀wọ̀n mímíkì òun mú gbogbo ẹ̀yin tẹ́ ń pè é àtẹ̀yin tẹ́ ń rí kọ́ọ̀dù ẹ̀ ṣé láwọn kan náà wà social media àwọn gbàràn mi dẹlẹ́rù tó ń ṣe show tẹ́ ló ń pè é láti gbẹ́ ọ̀rọ̀ láti ṣe kinní kan ẹ̀yin nìyẹn Ọlọ́run nìyẹn o ẹ múra sí i Ọlọ́run á so ní kálukú lẹ́san á sìn mí lẹ́san tèmi gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ náà Ọlọ́run á so ní kálukú yín lẹ́san àfi tẹ́yin náà bá nírú ẹ̀ nínú fẹ́ bí yín nìkan ló yà kù ṣó ti yé yín torí pé tẹ́ bá rò pòre lẹ́ ń ṣe fún apá kìíní àbá apá kejì ṣóore ẹ fẹ́ báyé àwọn méjèèjì jẹ ni èmi I will say the truth ẹ fẹ́ ẹ̀kọ́ torí pé mi ò jẹ àgùntàn mi jẹ lábẹ́ gẹ̀ẹ́sì anybody ṣùgbọ́n torí pé ọ̀la kọ́ọ̀lá má bàa difficult fẹ́ nìkankan náà méjèèjì òun ló ń ṣe mí ṣe ọkọ tí mò ń sọ yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká lọ ronú wa gbogbo àwọn àfa àtàlẹ́ àgbéṣe dáńtẹ́lẹ̀ mú Muyideen sọ́dọ̀ náà tẹ́ bá mú sọ́dọ̀ ẹ ṣe tọ́lọ́run bá ràn yín sí ẹ bá fẹ́ bá gbowó ẹ bá gbowó even ilé tẹ̀ ń pariwo tó ń dá wàhálà ilé you can forgo that house tọ́lọ́run tẹ́ bá gbé Muyideen jáde lọ́la pé ẹ fẹ́ gbowó fún Muyideen àbẹ́ fẹ́ hype ẹ̀ àwọn èèyàn sì lè dáwó tó kọjá owó ilé yẹn fún Muyideen dáadẹ́ gbàgbé ilé yẹn tí Agbala Gabriel dẹ́ fi ilé yẹn fáwọn tó bá wá bóyá tó bá fẹ́ máa fún yẹn tó bá wá káàmpù àbáwọn kankan ẹ lè ṣe more than that a lè ṣe jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ilé yẹn máa dá wàhálà lẹ́ni tẹ́sán lórí ọ̀rọ̀ yẹn máa dá wàhálà sí lẹ́ni ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó ní kálukú lọ sinmi Agbala Gabriel kó sinmi kí Muyideen náà kó sinmi kó ní kálukú live life tó máa láwọn òjò àwọn òlèjọ parí ẹ ẹ jẹ́ kó ní kálukú live life lọ́tọ̀ọ̀tọ̀ náà ikú ò ní pẹ́ nìyẹn kan wá lọ́wọ́ jẹ́ ká máa pàdé ayọ̀ ẹ jọ̀ọ́ mo dúró ń bì iná my president ṣe wà ń bẹ̀ Sister Fabian ẹ kú ètò. God bless you sir ẹ ra sir.
Ẹ káalẹ́ mà. Ẹ ra sà. Ẹ káalẹ́. Ẹ sà, ẹ kú àtàrọ̀ sà. Gbogbo ilé o. O jàre, ẹ káàbọ̀. Ṣẹ́rí ti ọ̀rọ̀ Muyideen. Ṣẹ́rí àwọn kan sọ pé àgbàlá Gabriel. Ṣẹ́rí ọ̀rọ̀ tèmi. Ó lè wà controversial. Ẹ tó bá ti bẹ́ẹ̀ gbà kó gbà bẹ́ẹ̀. Ṣẹ́rí ẹ tó bá sọ pé àgbàlá Gabriel ò sọ̀rọ̀ irọ́ pátápátá lẹ̀ pa. Àgbàlá Gabriel lè mọ sọ̀rọ̀ ó mọ àwọn tí ń sọ̀rọ̀. Bí gbogbo èèyàn ò súnmọ́ ó mọ Ìyálájé tí ń sọ̀rọ̀. Tí gbogbo anybody mọ̀ wá obvious pé Ìyálájé mọ Àgbàlá Gabriel. From information kan wọ́n ní ó fún lẹ̀ ní inú ilé Àgbàlá Gabriel. Wẹ́dọ̀ ó rà á ní wẹ́dọ̀ ó sì pé kí ló tà ní ilẹ̀ nínú Àgbàlá Gabriel. Ta ló spearhead ọ̀rọ̀ yìí? Ìyálájé ló spearhead ẹ̀ náà. Ó rọrùn fún Àgbàlá Gabriel one statement lásán ni. Ṣẹ́rí kí tá a fojú rẹ̀ náà ó lè gbé yàn lọ. The last time tá a sọ̀rọ̀ mo ní Muyideen ò lẹ́nìtìn to lose but àwọn èèyàn ọmọ ìtumọ̀ tí wọ́n lè yàn lẹ́nìtìn to lose. Ẹ bẹ́ẹ̀ sọ fún pé sí sọpọ̀tà tí Àgbàlá Gabriel ní nígbà kan ló ní nísìnyí ni. Wọ́n ti divide sọpọ̀tà fún náà. Ẹjọ́ dé pé olómọ tó bá òun. Ṣé tí Àgbàlá Gabriel bá tan live chat tẹ́lẹ̀ mọ iye èèyàn tí ń lọ ọbẹ̀ ni. Ẹ lọ wo èèyàn tí ń lọ ọbẹ̀ ní sí ìnáwó. Why tá a sọ tọrọ fúnra wa? And the problem ni pé torí pàjẹ́ Àgbàlá Gabriel jẹ́ pastor. It's very difficult ní Nàìjíríà lẹ́nìbọ̀dì ò bá pastor wí. Torí pé wọ́n ò rí ìgbà wọn sẹ̀sọ̀ lọ́ọ̀ ni. Can all this thing happen in abroad ni? Káwọn èèyàn mọ̀ lẹ́nu ọ̀rọ̀ láti sọ. Àgbàlá Gabriel is still young. Táwọn èèyàn bá sọ pé ó wà arrogant tí ẹnìkan ń bu yín gbà yín. Oh, he's arrogant. Èmi tuntun sọ. He's arrogant. Tí o bá wà arrogant, simple thing. Ìwọ ẹni Ọlọ́run ni ẹ́. O dẹ̀ gbọ́ ìmọ̀ kan jẹ́ wèrè ló ń bá a ṣe pọ̀. Ìwọ ló mọ bó ṣe mọ lórí wálẹ̀. Bẹ́ẹ̀ni sà, thank you. Gbogbo nǹkan kọ́ lè yẹn fọgbọ́n ṣe náà. Èèyàn máa fi àgọ̀ ṣe nǹkan míì. Láti fi sọ wọ́n ní ká dọ̀bálẹ̀ fáráàrà kò ní kéèyàn má ga. Tí wọ́n bá bá Muyideen lórí. Ẹ bá power tap ẹjọ́. Ta lọ́kàn èèyàn kan lọ tá a bá rí Muyideen tó sọ̀rọ̀ lórí kínní. Orí Àgbàlá Gabriel ni wọ́n sọ̀rọ̀ lé lórí. Ẹ̀jẹ̀ ń sọ pé bí nǹkan kan ọ̀bá Àgbàlá Gabriel. Wọ́n ti a máa ń tanra wá jẹ we are wasting our time. Tẹ́ sọ pé Àgbàlá Gabriel ò sọ nǹkan kan. Kò sọ nǹkan kan yìí tiẹ̀ náà. The simple thing tí Àgbàlá Gabriel lè sọ tó lè solve issue yìí. Ṣáàrí Muyideen bí ó ṣe máa gbó kinu ẹ kàn ń tẹ̀lé ìdájọ́ angry dog. Bí Muyideen ó ṣe máa ṣe tiẹ̀ nìyẹn. Ṣáàrí òótọ́ ọ̀rọ̀ máa ń ṣòro. Ṣáàrí ẹni tó burú jù láyé lẹ́ni tí ò bá anything to lose. Ẹni tí bá ń sọ pé òun ò anything to lose ẹ bẹ̀rù ẹ̀. Tó lóun lè kú. Ẹ bẹ̀rù ẹ tó bá lóun ò anything to lose. Ẹ jẹ́ power tap ẹjọ́ o. Simple thing ní kíní yìí kò bá ti solve. Níjọ́ tí Àgbàlá Gabriel ti ń sọ̀rọ̀ ẹ rí i pé ibi tó kọjá controversy lẹ̀ tí kíní yóò bá ti parẹ́ completely nípa àwọn oníkàpàlà Gabriel kó tọrọ apology wípé kó fẹnu sọ rí ó kàn kọ nóòtì ni àwọn èèyàn rí bí ìgbéraga ṣáàrí ilé ayé yìí téèyàn bá ń ga àwọn ọ̀tá máa ń wà o. Do they really believe that pé bí Àgbàlá Gabriel ṣe ń ṣe tí ń kọ̀máǹdì àwọn èrò tí ń ṣe nǹkan bá sódò pé bẹ́ẹ̀ nínú àwọn kan dùn ni. Bẹ́ẹ̀ni sà. Àwọn kan ti ń ṣe pásítọ̀ láti bí 30 ọdún 60 tí wọn ò rí èèyàn kankan tó tún gbà wọn. He's a very young chap. Ó dé kiri ebi the same Àgbàlá Gabriel ló sọ lọ́wọ́ àti abroad bá àwọn òtí ẹlẹ́dúró rú bẹ́ẹ̀ àwọn ẹwọ́ abroad náà wọ́n dẹ̀ ń ta. Ó náà láti caution. Ẹ ṣé o, thank you for that gift. Ẹ ṣé o, God bless you. Ó náà láti caution bó ṣe ń sọ̀rọ̀. Ẹ understand? Because ṣáàrí tí ọ̀rọ̀ bá di controversy làwọn èèyàn máa ń lọ bá yàn wú oríṣiríṣi tí ọ̀yẹ́ wọn wú jáde wá. Bẹ́ẹ̀ni sà. Ṣáàrí tá a bá sọ̀rọ̀ míì tó jẹ́ pé ọ̀rọ̀ tí ò yẹ kó jẹ́ ọ̀rọ̀ kan ṣùgbọ́n tọ́rọ̀ bá ti di controversy ẹ kàn rí pé àwọn èèyàn bàbá táàmù ẹ̀sìn nǹkan míì. Ṣáàrí gbàtà fi kọ́ wọ́ọ̀nù Àgbàlá Gabriel gbàtà fi kọ́ ṣe program yẹn káíkó bá take to that advice ọ̀rọ̀ yìí ò lè débi tá a dé yìí. Tó bá fẹ́ pa Muyideen lẹ́nu mọ́ Ọlọ́run 200,000 500 ti tó ẹ gbàgbé simple thing ni. Irú mi ò lè handle Muyideen kò lè sọ̀rọ̀ tí n bá rí náà
God bless you president mi tí a bá rí phone number Muyideen lẹ́nu Muyideen ò ní sọ̀rọ̀ mọ́ mo sọ fún yín Ọlọ́run máa ń gbọ́ I promise you ní gbọ́ nǹkan kan lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ yẹn. síbùtì Muyideen tẹ́ ẹ mọ̀ Muyideen tó sọ ọ̀rọ̀ rẹ̀ tẹ́ ẹ mọ̀ pé kí ṣáájú ẹ̀sọ́ kí nìkan fún yín gbogbo wa tá a mọ̀ àmọ́ pọ́blẹ́mù Muyideen. bẹ́ẹ̀ àfẹ́ lọ bí problem God bless you sir. ẹ̀rọ̀jà ṣẹ́ni pọ́blẹ́mù Muyideen ló kéré jù láyé gbogbo àwọn tó ní pọ́blẹ́mù. How can I deal with you Muyideen yẹn máa dì pẹ̀lú ẹ̀tì. ẹ dákun. ẹ tó jẹ́ pé kọ̀ mọ̀ ọ̀rọ̀ kan láì sọ tẹ́gbẹ́ gbogbo onú tí ń bẹ́ẹ̀ náà ni ó sọ jáde ẹ ti mọ ibi tẹ́ ẹ ti mú náà. yes now. This Muyideen tó gbé freedom nìkan ló ń wá. ṣé a lè sọ̀rọ̀. ẹ jíde ẹ jẹ́ pẹ́sẹ́ntì ẹ jẹ́ kọ́sọ́mà sọ̀rọ̀ tán máa kẹ́ ẹ sọ̀rọ̀ mà ẹ má bínú mà. Muyideen tó jẹ́ pé freedom ló ń wá. Kí ni freedom tó ń wá ni pé òkè ẹ ti ṣe tẹ́ ẹ ṣe fún. Muyideen Agbala Gabriel ẹjọ́ ẹ sọ kíní kan táwọn èèyàn kì í ronú. Muyideen bó ṣe wáyé àkàndá èèyàn ni. Well, let me tell you, torí pé ẹ tiẹ̀ ẹ lè rí lára ẹ lè rí kíní yẹn. Ṣùgbọ́n àwọn tó bá lójú inú ó mọrú ẹ̀dá tí ó jẹ́. Ọ̀nà tẹ́ ẹ bá wá gbà lónìí yóò mú. Muyideen ló pa owó jù fún Agbala Gabriel lórí íńtánẹ́ẹ̀tì. Ẹ jẹ́ àsòtọ́ ọ̀rọ̀ fúnra wa. Ẹ lọ wo gbogbo tí ọ̀tá Agbala Gabriel ṣe. Ẹni tó pa owó jù nínú gbogbo ìjọ tó ti ń gbèyàn wá Muyideen ni. From the first day ẹ sọ pé èèyàn ò ríran Àgbàlá náà ò ríran kó tó lọ ọmọ wa ẹ mọ̀ jà tù délẹ̀. Ẹ tó bá jẹ́ pásítọ̀ kò ní wo sàkún èèyàn ó yíwọ́ ni nà ó. Kò ní wo sàkún ẹni tí ó hùn wọ́n. Ìjọ tí wọ́n ti gbé Muyideen wá nífẹ̀ẹ́ ti bu àwọn èèyàn lójú ní ọbẹ̀ sí dáwó fún. Wáyé bẹ́ẹ̀ má báyìí ti Muyideen ni wọ́n rà fún. Ẹ rò pé ìkẹsà yìí dé gbé èèyàn wá káwọn èèyàn kan máa dáwó bẹ́ẹ̀. Tẹ́niyẹn náà bá ní grace kan lára. Tọ́sẹ̀ ń gbé èèyàn wá ni. Everything àwọn èèyàn tó máa ń wá Muyideen kiri ni pé ẹ bá gbé Muyideen wá Agbala Gabriel ó tún wá tó pé yóò tún pè jáde wá kò sí kí wọ́n tó pè jáde wá tí ò ní fi pawó. ẹ̀yin náà mọ̀ pé òótọ́ làwa máa ń sọ bíbí. ọ̀sẹ̀ sẹ́ni òótọ́ àwọn máa ń ṣẹ́ni sentiment a máa fi ń kún nǹkan kó sẹ́ni tó ètò Agbala Gabriel Agbala Gabriel ni most of us support. Wọ́n torí pé ẹni tó bá ti ga lókè kò sẹ́ni tó fẹ́ kẹ́ni tó kó jábọ̀ bẹ́ẹ̀ ni. Tá a bá fi Muyideen ilẹ̀ tí ń gbó tẹ́ ní ń gbó kiri ń ẹ jáde àwọn tó ń tẹ̀mí tẹ̀mí ó ń gbó ń dì sọ ẹ nìkan ni ìwé ẹ̀ gẹ̀ẹ́tì ẹ̀ o. bẹ́ẹ̀ni sá. ṣé rí gbogbo àwọn táwọn àbíìsì Muyideen torí pé káyé Muyideen ò ti dáa ni Muyideen kò kí àbáyé òun bá dáa bí ó dáa. Definitely what we be concerned about is Agbala Gabriel. ẹ wọ́n tó sà ṣé ẹni mo sọ níjọ́ tí mo sọ láàsì náà nìyẹn it's not about Muyideen. Tí wọ́n bá mú Muyideen lónìí tí wọ́n ní ọ lọ pé kí ni káwọn tí ń lò ń lò náà. Wọ́n dẹ̀ ti monetize kí ni oníkálukú jọ ń sọ̀rọ̀. Ànílé níyì táwọn tí bá ń sọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ fún Agbala Gabriel tí wọ́n bá sọ lé níyì tí wọ́n kàn sọ fún un pé irú àwọn tó lead ẹ̀ta ìdáàmú leader ń ta ìyá aláyè mi lè dá akọ ẹ̀kọ́ sí tí ó ṣe mí ni. Tí ó bá dákẹ́ lórí ọ̀rọ̀ bọ̀bọ̀ yẹn. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ yẹn á sinmi bẹ́ẹ̀ni. Tí ò sọ anything mọ́. Ṣé ẹ ráwọn tá a bá fẹ́ sọ̀rọ̀ sí Muyideen yóò rọrùn fún wa láti sọ̀rọ̀. Ìdí òye ọ̀pọ̀lọpọ̀ wà nìyẹn. Tí táwọn èèyàn bá ti sọ̀rọ̀ ẹ̀ mọ́ táwọn tó wà ní ìkí Agbala Gabriel tí wọ́n sọ ọ̀kan kan mọ́ lórí ọ̀rọ̀ yẹn tí wọ́n jẹ́ èyí topic tí Muyideen bá jáde yóò dàbí ọ̀rọ̀ tẹ́ bá sọ fún Muyideen gbà yẹn yóò wọ̀ létí. Muyideen lè create content kó fi make owó náà. Ó ní ajé lára ẹjẹ́ àtò tọrọ fúnra wa Muyideen ní ajé lára kò máa lò ní. Bẹ́ẹ̀ ṣe sọ pé ó jẹ́ èèyàn burúkú tó ti ń dẹ́pẹ̀ fún àwọn kan tó ń gba tiẹ̀. Ẹ mọ iye èèyàn tí Muyideen ti kó kó lẹ́yìn Agbala Gabriel níbi ọ̀rọ̀ tí ń sọ. Ẹ̀bùn íńtánẹ́ẹ̀tì làwọn ẹ̀ kan sọ pé èèyàn burúkú ọmọ burúkú èèyàn burúkú sì ń kọ́ ó sì lé èèyàn tí Muyideen bá tan láṣàtì lónìí. Àwọn èèyàn lọ ọbẹ̀ wẹ́dà ń sọ̀rọ̀ wẹ́dà yóò wí torí pé wọ́n rò pé wọ́n fẹ́ tàṣírí kààbò ní nǹkan kan tó fẹ́ sọ ó lè mọ́ ní nǹkan kan tí ó wá sí i ìjọ tó ti lóun láti rí Agbala Gabriel lọ láti rí kankan wọ́n sì lọ ń wò náà ni. Elder, that is why when you see that kind of a person ẹni téèyàn bẹ̀rù ni but àwọn èèyàn torí pé ibi táwa ti jáde ẹ tó bá jọ ọmọ òrìjínà Yorùbá
ojú tí ó fi wo nǹkan yàtọ̀ gbogbo ojú tá a fi máa wo nǹkan ojú ẹlẹ́sìn Jésù dé ànábì dé kíní kan ojú tá a fi máa wo nǹkan tiwa nìyẹn. There are a lot of things that go beyond the bá a ṣe ń wò ó. Èmi ó kàn rọ̀ wá èmi ó kàn rọ̀ àìsàn tèmi ó àbíìsì iṣẹ́ ní Àgbàlá Gabriel ṣẹ́rí ti Muyideen lójú tèmi ìgbẹ́ sọ̀rọ̀ fún Muyideen bí ó bá gbọ́ yóò gbọ́ bí ò ní gbọ́ kò ní gbọ́ but yóò létí tó lè silence Muyideen ṣẹ́rẹ́ tó lè solve problem yìí Àgbàlá Gabriel ni ṣẹ́rí bí Muyideen bí Àgbàlá Gabriel kan ò lè bá Muyideen directly ibi ìlú ni àwọn wà wọ́n mú Muyideen ti kọ́ ọ̀rọ̀ kan bì kan wọ́n rọ pé wò ó pẹnu ẹ̀ mọ́ kí ló ń jẹ́ kí ni ókè so fẹ́ ọ̀gbẹ́ ilé kọ́tàsì mọ́ ìgboro abúlé á sì lọ wálé fún Mọ́kọ́lá àbí níbẹ̀ rẹ̀ àádẹ́gbàgbà sọ́ọ̀bù kan sẹ́gbẹ̀ẹ́ títì ẹ bá kókè níbẹ̀ kó máa ta ifá àwọn ò lé ní 500,000 fún Muyideen kó gbà kan tí wọ́n kò pé tá a bá gbọ́ tí ó fi dákẹ́ lẹ́nu ẹ̀ mọ́ wàhálà ẹ̀ nígbọ̀n kan lẹ́nu ẹ̀ mọ́. ẹ̀ nígbọ̀n kan ṣùgbọ́n torí pé àwa ń ṣe pé à ń ṣépè fún ẹdúró ní tí wọ́n bá ṣépè fún Muyideen ṣé èpè yẹn ẹdúró náà kí ni èpè yẹn yọ lára rẹ̀ torí kò yé èmi o ibi tó ti ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìyẹn ni ó mọ sọ̀rọ̀ mọ́. ṣé ibi tó ti ń bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣé bí àdúrà ní. àbí o. àbí kò yé mi ṣé ẹni tí wọ́n bá lójú títì tí ń rìn kíkọ́ lọ́n dárí jèmi bí ìwé tẹ́wá sọ pé ẹ ṣépè fún ok kí ni èpè yín kí ni tó make any sense. ṣẹ́ni ẹ tó bá dáa tó ti gòkè ṣẹ́ni ẹ tó bá gòkè ló yẹ kó bẹ̀rù o. ẹ tí ò tí gòkè kò anything to lose. ẹ ṣe gan ni bẹ́ẹ̀ ni sà. ṣẹ́ni àwọn tó dẹ̀ ń lo Muyideen mo tó rọ àwọn náà ṣẹ́ni ẹ jẹ́ ká fi sùúrù ṣe o. tábà ní abẹ́ máa fìyàn méèkì owó torí pa social media tẹ̀ ti bà nǹkan jẹ́ nítorí pé àwọn èèyàn méèkì owó wọn ò ní lè sòótọ́ ọ̀rọ̀ ṣẹ́ni àìlè sòótọ́ ọ̀rọ̀ yẹn ni wọ́n fi create controversy. èmi ó kàn rọ̀ wá tẹ́lẹ̀ tèmi nífẹ̀ẹ́ sí kó ṣe ní Àgbàlá Gabriel torí pé tó bá rí ibi tó ti gbé tẹ́lẹ̀ ti kárí kó lọlẹ̀ yóò mọ̀ pé kéèyàn lọlẹ̀ ṣe nǹkan tí ó rọrùn ṣé àdèmọ̀ pọ́nrọ̀ Nàìjíríà sójà go sójà com ni tí ayé bá ń gbọ́yàn lásìkò kan ló lásìkò yẹn ni o tó bá yá àsìkò a máa yí o bí ó dẹ̀ ṣe ń bá controversy tí ò bá handle ẹ̀ dáadáa ó lè affect ẹ̀ ó ti affect ẹ̀ already but kò tí ì late jù èmi sì believe pé Muyideen ṣe cup kò tí ì le jù rárá bí ó dẹ̀ lè cup ẹ̀ ni pé tí ó bá jẹ́ èmi believe pé tó bá jẹ́ typical tó ẹ̀ pọ̀ mọ́ kínní ni Ìbàdàn ní Àgbàlá Gabriel bá pera rẹ̀ dáadáa nítòótọ́ I believe báwọn known person gidi tó jẹ́ àwọn èèyàn gidi kan wà mọ̀nà tí ó lè pe Muyideen tí ó pe Àgbàlá tẹ́nìkan kan tí ò ní sí mídíà bẹ́ẹ̀. God bless you sir. tí ò ní sí mídíà bẹ́ẹ̀ tí wọn ò ní gbé mídíà kankan síbẹ̀ tí wọ́n dẹ̀ pè wọ́n tí kọ̀rọ̀ tí wọ́n dẹ̀ máa tó lè pàṣẹ fún Muyideen tó pé wọn ò gbọ́dọ̀ gbọ́ pé lẹ́nu ẹ̀ tí ò dẹ̀ ní gbọ́ pé lẹ́nu ẹ̀. God bless you sir. ẹbí níbàdàn yẹn ní àwọn èèyàn gidi tó pé tí Muyideen kan bá gbọ́ kí ni ẹ bẹ́ẹ̀ fi náà pé ńláyé àgbọ̀dọ̀ gbọ́ kankan lẹ́nu ẹ̀ but they don't want to go to that route. ká máa ṣe bíi pé èmi náà gbogbo nǹkan ló ní àsìkò àwọn kan tó jẹ́ pásítọ̀ lánàá tí wọ́n gòkè tí gbogbo ayé ń pariwo where are they today wọn ò gbókọ́ wọn mọ́ Ọlọ́run ní Àgbàlá Gabriel lọ́ọ̀lẹ̀ o torí pé ẹ tí ò bá fẹ́ kéèyàn lẹ̀ kó lè gbàdúrà kẹ́ bẹ́ẹ̀ kó lọ́ọ̀lẹ̀ àwọn ò against Àgbàlá Gabriel but we are telling the fact kó lè wà ókè fún ní tàǹsọ̀ yìí kó lọ ọmọ bí ó ṣe handle ọ̀rọ̀ Muyideen dáadáa wọn ò tí ì handle ẹ̀ bó ṣe wu èmi kí wọ́n lọ pe àwọn àgbààgbà kí wọ́n pe Muyideen wọ́n pe Àgbàlá Gabriel wọ́n pè wọ́n sí kọ́nà láì gbé fídíò. ẹ jẹ́ power tap o. kí wọ́n dẹ̀ bá wọn parí ẹ̀ kàn rí bẹ́ẹ̀ gbọ́ nǹkan kan ni Muyideen tó bá tẹ̀ bẹ́ẹ̀ máa pọ́ lórí íńtánẹ́ẹ̀tì kàn rí tí ọ̀lọ́ máa ṣe kíní kan bí wọ́n ti tọ̀ kan ní ọkọ̀ lọ́wọ́ máa ṣe kàn rí tí ò ní sọ tó jọ mọ́ Àgbàlá Gabriel mọ́ ni wọ́n á parí ẹ̀ lẹ́ni yìí tí wọ́n bá fẹ́ parí ẹ̀ lẹ́ni mi sọ fún àwọn kan wà ní ìlú yẹn tó jẹ́ Ìbàdàn kó tiẹ̀ ní láti lọ anywhere tó jẹ́ àwọn èèyàn pàtàkì gidi tí wọn ò bí Muyideen dá láyé kí wọ́n sọ fún pé ó gbọ́dọ̀ sọ báyìí kó sì lọ dé kó lọ sọ. èmi á rò pé tẹ́ bá mọ rúùtù yẹn kí wọ́n try láti. ẹ̀ náà là ń sọ irú ẹ̀ náà ló ń gbọ́ báyìí gbogbo tó bá lè bá wa tó bá lè bá wa kóòtù kìíní ẹjọ́ torí Ọlọ́run bá wa gbégbèsè lórí ẹ̀ Ọlọ́run ní jí ó bàjẹ́ wọ́n mi wá Kẹ́hìndé ẹ ṣé gan ni o my president thanks so much for the
advice ẹ ṣé, God bless you. Mọ́mí wa ó yá. Ẹ ra mà, ẹ káàsán mà. Yes ma. Tẹ́rí ọ̀rọ̀ Muyideen, ojú tí èmi fi wò ó lè yàtọ̀ sójú tẹ́lòmíì máa fi wò. Torí ta bá kọ síìsì kalẹ̀, tó bá kọ ìdísèmí ẹ̀ máa rí sísẹ̀, tó bá kọ rí sí àríná ẹ̀. Bọ̀ ìṣábà ojú tí gbogbo wa bá fi wò ó ká má ní ìkùnsínú síra wa. Kẹ́gbà bí mo bá ṣe sọ àṣọ. No, opinion ti yín ni ìyẹn ò kò ní nǹkan ṣe pẹ̀lú anybody. Ṣe rí to me mi ò sọpọ́tì pé Àgbàlá Gabriel na àgbàlagbà, but at the same time mo respect máa yẹn pé kò sọ̀rọ̀ láti jọ́ tọ̀rọ̀ ìtì lọ. And gbogbo àwọn bloggers tí wọ́n ń pe mostly Ìyálájé Kọ̀tù, èmi ò ní bìlífù pé bóyá Àgbàlá Gabriel ló sọ̀rọ̀ sí lẹ́nu, oníkálukú kan fi káṣí cruise just like báwa náà ṣe discuss ẹ̀ ní. mi ò rò pé Àgbàlá Gabriel bá yí sọ̀rọ̀ pé ẹ máa bá mi gbé àbí Muyideen. Ok mọ́mì, ẹ jẹ́ kí n wá béèrè question kan. Èmi ò ṣe lọ gbé Mr. Kẹ́hìndé wá bí, kémi gbé Mr. Raufu wá bí, kí wọ́n máa sọ pé ẹ gbọ́ kí ni kí lẹ ní Muyideen bá yín sọ, kí lẹ ní Muyideen sọ fún yín. Ẹ wo àwọn gangan náà yìnbọn sílùú. Àfi àwọn tí wọ́n bá kọ́ ti ṣó wọn tí mo kàn. So èmi appreciate pé máa yẹn dákẹ́ pé kò sọ kankan. Yes now. Dárúkọ Àgbàlá Gabriel ń bí àwọn tá à ń sọ náà làwọn tó ń gbé àwọn tó máa wọn gbégbèkúgbé yìí náà ni. Máà tí wọ́n pè ní kí lorúkọ máà tó mú àǹtí Rámọ́tà lọ sọ́dọ̀ Àgbàlá Gabriel ní àná broda mechanic àbí mọ́líkì. Ṣé Múíkáì àbí nǹkan. Mọ́líkì ibùdó kò síbẹ̀ ńgbà tí wúmà yẹn sọ gbogbo kọ́tọ̀kọ́tọ̀ tó sọ but tó fi concern kágbà pé ọ̀rọ̀ ti Rámọ́tà yàtọ̀ sí ti Muyideen. Ok yàtọ̀ mo ń bọ́ ẹ máa sọ̀rọ̀ yín lọ ó yàtọ̀ sí láwọn mà. Òun gbé ìgbésẹ̀ láti wá peace but ní ti Muyideen ibùdó nígbà tí wọ́n gbéwèé ilé lẹ̀ fún ẹ̀yìn ìgbà yẹn tó jáde síta tó sọ pé àtilé tó ń kọ́ o àtìyàwó tó fẹ́ fóun bẹ́ẹ̀ o àti ṣọ́ọ̀bù o òun yọ̀dà gbogbo ẹ̀ òun ò dẹ̀ ní wá sórí social media. Èèyàn kan sọ̀rọ̀ sí lẹ́nu gbà yẹn tó lòun ní wá sórí social media mọ́ láéláé tí ẹni yẹn tún sọ̀rọ̀ sí lẹ́nu tó sọ pé in the next 2 years ò ní wá sórí social media. Náà gbogbo ọ̀rọ̀ tó ń sọ káàkiri ó ń contradict ara ẹ̀. Èmi tí wàá bá ní Àgbàlá Gabriel have many things to lose, many people náà ló máa lose. Torí òun kọ́ ṣọ́ọ̀ṣì tẹ̀ lọ kò tí kọ́ débì kankan ó dẹ̀ ń kọ́lé fáwọn èèyàn káàkiri. Many people tó bá máa nílò ìrànlọ́wọ́ ni ò ní fẹ́ ṣèrànlọ́wọ́ fún. Àwọn àáfàá yẹn tí wọ́n ń gba Muyideen sọ́dọ̀ tí wọ́n tún sọ̀rọ̀ sí lẹ́nu àwọn ni ò lè jẹ́ kọ́rọ̀ yẹn kó níyànjú. Ẹni tó sọ pé òun ò níbi tó ń gbé tó jẹ́ pé ńjọ́ yẹn tí wọ́n sọ pé kí tó ìyàwó kọ̀yàwó kíyàwó ẹ̀ máa bá lọ tíyàwó lòun ò lè bá lọ ló ṣe wá sọ pé o ti níbì kan tó ń gbé tẹ́lẹ̀ tó bá sọ eléyìí another thing ló máa sọ lọ́la. Àwọn àáfàá yẹn ló yẹ kí wọ́n bá sọ̀rọ̀ tó bá fẹ́ ẹ̀bù Muyideen kí wọ́n ẹ̀bù Muyideen tó àbá ní Muyideen yẹn kán má complicate issue. Tó àwọn àáfàá yẹn wọ́n support àwọn àáfàá tó wà nídìí ọ̀rọ̀ yẹn ò bọ̀ tó dàbí pé àwọn ni wọ́n sọ̀rọ̀ sí lẹ́nu tó fi dàbí pé a sọ eléyìí a sọ alọ́la ẹ wo orúgbà tó ní wọ́n mìmíkì o tó tún ṣàwà padà sọ pé òun fúnra ló bá wọn sọ̀rọ̀. Ẹ jẹ́ káwọn àáfàá yẹn kí wọ́n má sọ di ìjà ẹ̀sìn kí wọ́n gbé ìgbésẹ̀ tó bá yẹ kí wọ́n gbé. Tòmí èmi ò rí pé kéyáyá Àgbàlá Gabriel mi ò rí kan tó fi dìsọ́ọ̀bù Àgbàlá Gabriel olólẹ́nu tó ń ja abala ẹnu. Àgbàlá ò sọ kankan ó wọ̀ ọ̀ràn ni olóòzè ẹ̀kẹ́ irú ìyàwó. Ẹ jẹ́ bàbá táàpù o. Níyàwó òun kó máa kó bọ̀ kó wá kó bá òun lẹ́yìn ìjọ yẹn kò pè yàwó ẹ̀ ṣé ìjọ tó kúrò lé tó lòun mú gangan tí ò fẹ́ kíyàwó mọ̀ pọ̀ kúrò lé tó mú fóònù ìyàwó ló expect pé kíyàwó tẹ̀lé o. Àwọn àfáà yẹn náà help matter lórí ọ̀rọ̀ Muyideen
gbogbo wọn náà láti mention gbogbo wọn láti mention ẹ̀yin náà tún ti ń sọ fún wọn náà nìyẹn. Àtọ́ bá wà bẹ àwọn àáfàá kí wọ́n ṣe nọ́mà kán má sọ di ọ̀rọ̀ ẹ̀sìn tó bá fẹ́ ẹ̀bùn Muyideen kan ẹ̀ ṣé bí many people ready láti ẹ̀pẹ̀ àmọ́ gbà tẹ́lẹ̀ ògbó tó jẹ́ pé tó bá sọ eléyìí tá sọ kan mí lọ́la everybody see him as òpùrọ́ lórí gbogbo àwọn kan tó sọ kò wà relevant mọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ but èmi ò rí nǹkan tí ó yẹ ká Àgbàlá Gabriel ó ṣe mọ́ ní orí ọ̀rọ̀ yẹn. Àgbàlá Gabriel wí máa tẹ́ bá wa bẹ̀rẹ̀ àwọn tó ń gbé ọ̀rọ̀ káàkiri la sọ tó ti yé yín ẹ̀dẹ̀ lè rò pé bóyá kó affect lọ́dọ̀ tí yẹn lè rò bóyá kó affect tó ti yé wa ẹ jẹ́ ká wo platform wọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ nígbà tọ́rọ̀ Muyideen tó dé kẹ́ o bí platform yẹn ṣe rí yín lè máa sọ ní kíkẹ́ ní kó affect oníkálukú ló mú tó ti affect òun àti Muyideen àti Àgbàlá Gabriel ṣe pàwọ̀ bá wọn dé kọ́nà wọn tó ti yé yín báyìí so bọ̀ àwọn ògbàdúrà kó bàjẹ́ fẹ́ nìkankan peace làá fẹ́ wọ́n láàrin àwọn méjèèjì everything die down nítorí fẹ́ help Muyideen wọ́n help gbogbo àwọn alágbọ̀ràn ọdún náà kàn wá bí jókòó sí bọ̀ọ̀kan tá à ń sọ ni pé Àgbàlá Gabriel gangan ó lè short ẹni gbogbo àwọn tó wà ń ta ó lè short wọn. ọ̀nà wo ló fẹ́ gbà wọn kọ́ ló fẹ́ short ẹ máa gbọ́ mà ṣe rí wọ́n lọ́gbọ́n lọ́ máa gbọ́ Àgbàlá Gabriel ò lè short wọn. ẹ máa gbọ́ sorry to interrupt. àní ẹ̀yẹ ẹ jẹ́ kí n láǹdì ṣé lísì tí àní ẹ jẹ́ kí n láǹdì mà ẹ jẹ́ kí n láǹdì ṣe ti gbọ́ ẹ jẹ́ kí n láǹdì ṣe yẹ yín ṣe rí bọ́lá ń ṣe fún gbogbo wa ní kíní sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣe rí Àgbàlá Gabriel ò ní nǹkan ṣe pẹ̀lú àwọn tó ń pariwo kiri yẹn oníkálukú ló ń wá owó sápò wọn ṣé ti yẹ yín àwọn kan wà tó wá ń bá Àgbàlá Gabriel dáhùn tẹ́mi fi pé bóyá wọ́n jẹ́ bí àgbààgbà pásítọ̀ àbí nǹkan kò sí nǹkan tó cost wọn wọ́n lè pe àwọn pípù yìí kán pe Muyideen kán pe Àgbàlá Gabriel pé bọ́rọ̀ yìí ṣe ń lọ ṣebí pàtọ́lọ̀ ṣèmi àtàwọn kan mọ́mí ìbejì sẹ́yìn ò síbẹ̀ ṣé ẹ̀ pè wá papọ̀ pé báyìí ìyẹn máa ń wá peace láàrin àwọn èèyàn ni. Àgbàlá ti gbé ìwé lélẹ̀ kí ló tún fẹ́ ká bàbá ṣe. ìwé lélẹ̀ kan ni mò ń sọ mọ́mí ẹ̀ jọ. téèyàn méjì bá ń jà ẹnì kẹta máa ń wá kálàáfíà wà ní mà. tèmi wá gbọ́ pé ẹ̀yin àti Tàfẹ́ Ṣayọ̀ ń sìn o kí n gbọ́ pé ẹjọ́ ní bóyá misunderstanding mo máa wá bí mo ṣe máa pè é méjèèjì pọ̀ ní pé à ní ìdí ẹ̀ kẹ́yìn máa rojọ́ fún Àlàjà láìjà rojọ́ fún mo máa bí mo ṣe máa wá peace láàrin yín nìkan tèmi ń sọ nìyẹn. ṣé ẹ lẹ́ẹ̀kì bí wọ́n ṣe ń pariwo wèrè pariwo òṣì káàkiri yẹn ni wọ́n lè pè wọ́n pọ̀ kọ́ parí ọ̀rọ̀ tó wà lẹ́tí bọ́bọ́ yóò dẹ̀ ń sọ nǹkan mọ́ náà nǹkan tá à ń sọ nìyẹn náà ṣé àwọn ọmọ èmi mi mẹ́nibọ́dì wọn rí ni. ẹ̀dẹ̀ ní kò affect ṣé bó ṣe wá ń lù tó ṣe ń lù tó ń pariwo lójijì bẹ́ẹ̀ ẹ mọ̀ pé ojoojúmọ́ Muyideen ẹ̀ máa lùsì followers ẹ̀ báyìí náà òwe nìkan náà máa lùsì followers lápá bí ṣé bẹ́ẹ̀ ẹ̀yin lẹ́yìn lè sọ ọkàn tí ṣé ẹ̀yin lẹ́yìn lọ́kàn ti tèmi ṣé ẹ̀yin lè ọkàn everybody ni. kí wọ́n lọ àtáàkì Muyideen kan kú ẹ máa mọ̀ kó àbẹ́. ṣé tó bá tí ọkọ bá ṣe fún bọ́yá lọ́la kí ilẹ̀ fún bàbá máa sọ ná. ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń rò bẹ́ẹ̀ lẹ́lòmínà bí kẹ́lòmíì rí ju kó fún ọ̀bọ yẹn igi lórí ló ṣe máa ronú. kó tó mú ti Muyideen Àgbàlá Gabriel ní followers ẹ̀. so bó ṣe ń pariwo yẹn so kò yẹ káwọn èèyàn make peace àbí. mi náà lè sọ̀rọ̀. à ń bọ̀ mà mo ń bọ̀ mà. ṣé rí peace tí wọ́n lè make láàrin Àgbàlá Gabriel. níjọ́ tí wọ́n ti bá wọn sọ̀rọ̀ Àgbàlá Gabriel ti gbéwèé ilé kò sọ pé nǹkan ló nílé. kí ni peace tó fẹ́ bá Muyideen àtàgbà ara agbára. ok mà ẹ jẹ́ kí n bá béèrè question lọ́wọ́ yín wọ́n ní òkè wọ́n náà fẹ́ ta lé o wọn ò ta lé o ṣé wọn ò ní ìdọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yẹn kò ṣe kọ́rọ̀ wà ń bẹ̀. ṣáwọn ẹ jẹ́ ká dáhùn lẹ́yọ kọ̀ọ̀kan mà ẹ jọ ẹ jẹ́ kí mọ́mí Ṣakẹ́yìndé kọ́kọ́ dáhùn. ṣé ọ̀rọ̀ wà nínú ọ̀rọ̀ tí àwọn àfáà yẹn sọ pé ṣe ní kán ta lé kán kówó fún. sọ̀rọ̀ àfáà ẹ̀yẹn fọ̀rọ̀ àfáà sílẹ̀ mà ẹ fọ̀rọ̀ àfáà sílẹ̀ ṣe bọ́rọ̀ ilé ṣáṣì wà lọ́wọ́ láàrin Muyideen àti pásítọ̀ ṣé wọ́n ní yanjú ẹ̀ mọ́ ni. tó bá rẹ́dì láti yanjú ẹ̀ mi fìlì gba Àgbàlá Gabriel will make himself available kò sí nǹkan tí Àgbàlá Gabriel fẹ́ máa bá Muyideen sọ. ok báwo wá ni Muyideen ok mà ẹ bá mi dáhùn báwo ló ṣe máa báwo lọ́rọ̀ lẹ́yìn ṣe wá máa wá jẹ́ nígbà tẹ́ bá ní kò sọ̀rọ̀ láàrin tí Muyideen ló lè bá Àgbàlá Gabriel sọ̀rọ̀ náà. Àgbàlá Gabriel ló gbalé lọ́wọ́ ẹ̀ náà. ok kí wá ní kó wá ṣẹlẹ̀. Muyideen ló sọ pé òun ní ìdílé àti ìyàwó mọ́. ó yá kò sí wàhálà ó yá títa fèyí ẹ̀yin náà dáhùn ẹ jọ mà ẹ jẹ́ káwọn ìṣẹ́jú kan ẹ jọ mà.
ok ìṣẹ́jú kan ṣe lórí pé bóyá Muyideen bóyá Agbala Gabriel bàbá mi lè tàlé kó ka Agbala Gabriel bọ̀ Prince is sorry to say that ní pé nígbà tó ti lè yọ̀ǹda àwélé fún bó bá ṣe wò ló lè ṣe lẹ èyí tí Agbala Gabriel. sẹ́yìn àtẹ̀yàn bá wá níjà sẹ́yìn náà lè lọ rú bẹ́ẹ̀ bí ṣé Muyideen lè lọ bẹ̀yẹn kọ́ má lẹ̀ lóko àbí kọ́ má lọ àtáàkì èyí lè ń sọ̀rọ̀ bí eléyìí. ẹ máa gbọ́ kò lè lọ síbẹ̀ ẹ máa gbọ́ ṣèbó náà àfáà tí wọ́n jọ ń ṣe pé. so àwọn àfáà máa tẹ̀lé lọ bẹ̀ yẹn. àwọn tí wọ́n ti olórí ilé ẹ̀ náà ok pé jáde lánàá mo gbé ọ̀tá fún méje kan lánàá wọ́n sọ wípé ìyàwó òun o òun tó sọ pé wọ́n fẹ́ yàwó mọ́ ń gbà yẹn bó jáde lánàá pọ̀ fún nídìí ìyàwó òun pé kí ìyàwó òun pé tíyàwó òun ọ̀bà fẹ́ òun mọ́ kó jẹ́ káwọn lọ sí court bọ́ nígbà kan sọ wípé wọ́n fẹ́ ìyàwó mọ́ why he now come out again ipò nídìí ìyàwó òun kókó tí àwọn ìyàwó náà lè mọ nǹkan tó ti rí tí ò fi tẹ̀lé kò sẹ́ni tó dé sàárín. ó dáa mà ẹjọ́ máa ẹ jẹ́ ká ní sùúrù o ẹ jẹ́ ká ní sùúrù mà àmọ̀yàn jẹ́ lẹ́yìn kọ̀ọ̀kan ni o sísá fèyí ṣayọ̀ ẹjọ́ tíyàwó bá lóhùn ò tẹ̀lé lọ bóò ní kan ṣe wá yanjú tó pa wọ́n pọ̀ yìí ẹ̀yin náà advice wọn. advice tèmi gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé ti tèmi ni wípé nígbà tí ẹ sọ pé tó bá yẹ pé wọn ò tí divorce according to tí Muyideen sọ lánàá báwọn ò tí divorce kóòtù ló sọ àwọn papọ̀ tí wọ́n bá ti rẹ́dì láti jọ divorce ilé yẹn tí wọ́n bá ti ta kí wọ́n jọ pé because àwọn méjèèjì jọ ṣe legally wedding ni so tó bá sì jẹ́ pé wọn bá fẹ́ra wọn mọ́ tó dẹ̀ fẹ́ ta ilé yẹn so property yẹn ti wà láàrin àwọn méjèèjì wọn jọ ṣí ẹ̀ ni. ok tí jẹ́ ìbéèrè question kan lọ́wọ́ yín mà báwo náà ṣe ẹjọ́ kẹ́ ẹ̀ lè kó pọ̀ báwo náà ṣe wá fẹ́ ṣé báwo ṣe fẹ́ wá papọ̀ ṣé nìkan kò ní sí láàrin wọn àti ìyàwó yẹn ṣé Muyideen nìkan ṣe bí nǹkan tá à ń sọ náà nù. Agbala Gabriel náà máa wà bẹ́ẹ̀. ṣe bí nǹkan kí lè wá ń sọ mọ̀mọ́. ẹni sùúrù ẹ má ṣe gbọ́ ọ̀nà ìtí mo tẹ́lẹ̀ sọ ni pé Agbala Gabriel ò lè bàtà ilé. ṣé ní gbogbo tá a sọ yìí ṣé àṣọ pé kọ́ bàtà lé ni kí lítà là ń sọ ni kò ẹ ti sọ point mo fẹ́ kẹ́ ẹ sọ ẹ ti dáhùn.